Ìyà jẹ kísà sí mi lára nígbà tí mo wà ní Unilag lÉkòó, Funke Akindele ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tó tún jẹ́ agbésinimá jáde Funke Akindele ló ti tú àṣírí iná ńlá tí wúrà rẹ̀ là kọjá kó tó di ohun tí gbogbo ayé ń fẹ́. Gbogbo ìpọ́njú tí ojú rẹ̀ kàn nígbà tó sì jẹ́ akẹ́kọ̀ọ́ ní fásitì Unilag nípínlẹ̀ Èkó láàrin àwọn mìíràn ni òṣèré yìí mẹ́nubà lọ́tẹ̀ yìí. Kódà kò ṣàlàyé ìdí tó fi máa ń fi jó bẹ́ẹ̀ tí sinimá tuntun rẹ̀ bá ti fẹ́ jáde. Funke Akindele ló tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀ ohun tí àwọn ènìyàn kò mọ̀ nípa rẹ̀ lórí ètò kan pẹ̀lú ilé-iṣẹ́ Bella Naija níbi tó ti kópa láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ Funkẹ, ó ní kò fẹ́ẹ̀ sí iṣẹ́ náà tí òun kò ṣe tán lásìkò tí òun kàwé lọ́wọ́ nínú ọgbà Unilag lÉkòó. Ó ní ṣé iṣẹ́ àwọn abániṣe kánná lòun fẹ́ sọ ni, ìyẹn nail technician tí òun kàn fojú sí láti ọ̀ọ́kán lágbègbè Yaba kí òun tó bẹ̀rẹ̀ sí ní máa fi àwọn ènìyàn kọ́ṣẹ́ ládùúgbò, àbí iṣẹ́ àwọn aṣojúlóge ìyẹn mẹ́kọ̀dá tí òun ṣe sọ́wọ́ oníbàárà náà. Àmọ́ ṣá òun kò jẹ́ kí èyí da omi tútù sí òun lọ́kàn rárá. Kò tán síbẹ̀, Funkẹ tún ní Bímpé Ọ̀nàkọ̀yà tó jẹ́ gbajúmọ̀ aṣọ ojúlóge tí fìgbà kan rí jẹ́ oníbàárà òun tó máa ń ra kéèkì lọ́wọ́ òun kó tó wá di wípé obìnrin náà bẹ̀rẹ̀ sí ní ṣe ojúlóge fún òun tóun sì tún bẹ̀rẹ̀ sí ní fi ojú sí oríṣiríṣi lọ́dọ̀ rẹ̀. Kódà òun tún fi ojú sí irun dídì gan pẹ̀lú. Èèyàn ó ṣe bí gbogbo ẹ̀ ti tán síbẹ̀ ni. Funkẹ tún ní òun ti fi ìgbà kan ṣe iṣẹ́ abániwáṣọ lóko eré, ìyẹn tí wọ́n ń pè ní costumier àbí abániwá ilé fún iṣẹ́ eré, èyí tí wọ́n ń pè ní location manager. Funkẹ ní nínú àwọn tí òun ti bá wá aṣọ fún gẹ́gẹ́ bí òṣèré ní Bukky Wright, Ìyábọ̀ Òjó láàrin àwọn mìíràn tí òun ò sì mọ̀ pé òun yóò padà wá di ògo nídìí iṣẹ́ eré àgbéléwò. Ògbóǹtarìgì òṣèré náà tún ṣàlàyé pé bí òun bá gba iṣẹ́ abániwálé fún iṣẹ́ eré àgbéléwò kan, bí òun bá rí bí 1,100,000 ìyẹn 100,000, òun yóò fi 70,000 70,000 sílẹ̀ fún àwọn tí ó ní ilé, tí òun yóò sì di 30,000 ìyẹn 30,000 tó bá ṣẹ́kù mọ́. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí gan ló ran òun lọ́wọ́ lónìí láti jẹ́ akínkanjú, alákìtiyan àti ẹni tí ó kóra rẹ̀ níjànú. Nípa ti ìdí tó fi máa ń jó láti fi polówó sinimá tó bá ṣẹ̀ fẹ́ gbé jáde, Funkẹ ní ọ̀rọ̀ kò déédéé rí bẹ́ẹ̀ o. Ó ní àìsí owó lọ́wọ́ òun nígbà kan tí òun ṣẹ̀ parí sinimá, ṣùgbọ́n tí òun wá rí wípé kò sí owó nílẹ̀ fún ìpolówó sinimá náà, òun lòun bá kúkú dàgbà ọ̀nà ijó. Ó ní èyí gan ló bí ijó jíjó tí ayé ti wá mọ̀ òun mọ̀ bí òun bá fẹ́ gbé sinimá jáde. Ó ní sinimá Battle on Bukka Street gan ni òun ṣe tán nígbà náà tí òun kàn rí wípé kò sí owó nílẹ̀ fún ìpolówó sinimá náà, ni òun bá dàgbà ọ̀nà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun tí òun sì ká fọ́nrán sílẹ̀ níbi tí òun ti ń jó láti ṣe ìpolówó sinimá náà kó tó wá di wípé ìlànà òun ó di ohun tí ọ̀pọ̀lọpọ̀ tẹ́wọ́ gbà lénìí.